àgbàgbọ́ ni pé tí ọ̀gá wa Oyètọ́lá ò bá lọ mọ́ lẹ́lẹ́ẹ̀kejì mo gbàgbọ́ wípé pé bóyá tí wọ́n bá tiẹ̀ gbé fún wa ẹ mọ̀ tiẹ̀ sọ báwọn west ni wọ́n gbé wá ní ìgbàgbọ́ tiwa nìyẹn torí wípé bù fún mi bù fún ọ làkèrèké lódò oko àárò là ń ṣe oko àárò èèyàn máa ń bẹ̀rù èèyàn máa ń ṣe àádára wájọ àwa tọwọ́ mọwọ́ tí inú konú tá a jáwèé àkúra wájọ pé àwé kí iṣẹ́ oko yóò lè yá dé takora wájọ sẹnitóríà mẹ́ta kóra wájọ tá à ń pè lọ́sùn kí oko ríro wa ó lè yá kí inú oko wa ó lè mọ́ ká lè rí kòkó gbìn àti láti rí kòkó ká ni là ń fi ń dájọ a ti sin sẹnitóríà méjì yòókù ní ìgbà tí àárò kàn wọ́n àárò ti west 2026 ni tí ọ̀gbẹ́ni Oyètọ́lá bá làwọn ọlọ́mọ àárò oko wa ló kù kì í ṣe àárò oko bòmíì èmi sì gbàgbọ́ wípé àwọn bàbá tí ń fi ọjọ́ àárò sọ́nà péjọ mẹ́jọ lálọ sóko àárò àti lọ sóko àárò ti east àti lọ sóko àárò ti central oko àárò ti west tí ọ̀gbẹ́ni Oyètọ́lá bá lòun ọlọ́mọ ní 26 oko àárò ti west oko rẹ̀ ló kù ìgbàgbọ́ tèmi nìyẹn nínú Yorùbá.